ní fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní gbogbo ń tà ní. Arúgbó pé aláǹfààní láti wà láyé lónìí, ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa tó bẹ́ẹ̀ o, àánú la rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Lónìí a tún wà pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run alààyè Prophet Michael Olohumbe, àkàndé Elédùmarè, wòlíì tí Ọlọ́run lò lọ́wọ́ fún ìtúsílẹ̀ àti ìdáǹdè àwọn èèyàn. Bàbá, ká tó wọnú ètò, ẹ bá kí ojú tó ń wà. Gbogbo ojú tó ń wà ní káàkiri àgbáyé, mo gbàdúrà ní orúkọ ti Jésù Kristi. Bí Olúwa Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì bẹ wà, káàánú kó dé bá gbogbo yín. Lórúkọ Jésù, ẹ rí ìtúsílẹ̀ tó lágbára. Bẹ́ẹ̀ ni yóò rí o, Jésù Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Lónìí, ibi tá bá roko ti sí ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ nípa ìpọ́njú, a sọ̀rọ̀ nípa ìpọ́njú láìpẹ́ yìí. A tún wá ní ká tún wá wò pé ǹjẹ́ decision èèyàn, nǹkan tí mo fẹ́ ṣe, nǹkan tí mi ní ṣe ni, decision tèmi ni, nǹkan tó wù mí tí mo fẹ́ ṣe lọ́kàn ni. Ṣé èèyàn tún máa ń fa ìpọ́njú sí ayé ẹ̀dá ni? Ẹ ṣe gọ́sà, ṣe olóòtú. Nǹkan tí mo fẹ́ ṣe, nǹkan tí mo ṣe bí pé kí wọ́n jẹ́ aláìgbọràn. Kí wòlíì ni wòlíì o, ojú tó lé o, aṣọ funfun ni kó má wọ aṣọ dúdú, má wọ aṣọ rẹ́ẹ̀dì mọ́ o. Wọ́n ní tẹ̀bẹ́ ìmúlò ara mi wòlíì, rẹ́ẹ̀dì máa wọ kí. So ìyẹn ti ṣe ìtagbọ́nà sí ọ̀rọ̀ wòlíì. Ọ̀gbọ́n ní ókè o, irú oúnjẹ báyìí má máa jẹ mọ́, irú nǹkan báyìí ló bá ìràwọ̀ ẹmu kí wọ́n á ní pé tinú ènìyàn fẹ́ ṣe. Pásá pé ní abẹ́ àìgbọràn náà, ìjẹ́só lè fa ìpọ́njú fún ayé ẹ̀dá. Ẹ̀sà, ó lè fa ìpọ́njú, tó lè fa ikú. Ok. Ṣé àìgbọràn òun ló burú jù láyé yìí. Ẹni tí ó bá ti ń ṣe àìgbọràn, ó jẹ́ ẹni tó yẹ pé kò ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tó bá ti jẹ́ èèyàn tó ń ṣe àìgbọràn, ó jẹ́ ẹni tó yẹ pé kò dẹ̀ ní lẹ́mìí ìdáríjì. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, wọ́n máa ń ṣègbé láìsí àtúnṣe rárá. Kò ń ṣe ìpọ́njú nìkan la ìgbọràn máa ń mú bá ènìyàn. Tí èèyàn bá ti wà, tó bá ti jẹ́ pé kó má máa gbọ́ràn, kán sọ̀rọ̀ fún, kó má máa gbọ́ràn pé tinú mi ò ní máa ṣe, irú wọn máa ń ṣègbé lójijì láìsí àtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n máa ń pàdé àgbákò ní tí ìyá wọn bá ń bá wọn sọ̀rọ̀, tí bàbá wọn bá ń bá wọn sí ọ̀gbọ̀, tí ó yẹ kán fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n, kán mọ̀ pé ìkórìtà táwọn gbà kọjá yìí. Ẹ̀rọ mi mọ́ ní tẹ́ máa wò ìyá ìdí pé màmá mi ò wáìsì tó náà. Èjì tá a wà ń sìn àwọn ìpè kọ̀mpútà age. Kọ̀mpútà age. Kò dẹ̀ sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bàbá. Kò sí nǹkan téèyàn ṣe rí tí màmá yàn ti ṣe rí. Gbọ́ sà, kò sí nǹkan téèyàn ti ṣe rí tí màmá yàn ti kọjá níbẹ̀. Ó kàn lè yàtọ̀ díẹ̀díẹ̀ àbí bàbá yàn ni. So tó bá bá yàn sọ̀rọ̀, it's better kí yàn gbọ́. Ṣé wá tún wá rí gbogbo ọ̀rọ̀ náà kọ́ léèyàn tún máa gbọ́? Bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé èèyàn ò gbọdọ̀ ṣaláì gbọ́. Òun lọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sà, tí Bíbélì bá ń bá ẹ sọ̀rọ̀ bóyá wọ́n preach fún ẹ tàbí Quran, it's better kó yá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó máa ṣe ìyẹn kan. Ṣé wá rí tó máa tún wá sọ pé Olúwa wípé ìyẹn ló burú jù nínú gbogbo ọ̀rọ̀. Èmi ò lè sọ irú àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe fake ọ̀rọ̀ káàkiri. Èèyàn lè sọ fake ọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀bi ẹ wà lórí ẹ̀. Bíbélì sọ̀rọ̀ kan nínú Psalm 101:7. Ó ní ẹni bá ń ṣe ẹ̀tàn kì yóò gbénu lé mi, ẹni bá dẹ̀ ń ṣe èké kì yóò dúró ní iwájú mi. So téèyàn bá wà tó jẹ́ pé ó ń sọ ọ̀rọ̀ Ọlọ́run tí kò ṣe nǹkan tọ́lọ́run wí, ẹ̀bi ẹ wà lórí ẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, nǹkan tọ́lọ́run sọ, kó wá fi ìgboyà máa sọ, bàbá onítọ̀hún Ọlọ́run máa fẹ́ síbẹ̀, ẹ̀mí Ọlọ́run máa bú jáde láyé ẹ̀, á tún máa sọ sí, nítorí pé ọ̀rọ̀ tó bá sọ kò sì ní ṣaláì má ṣe. And ní moment tó bá sọ, àwọn èèyàn kàn lè má kàkún, ṣùgbọ́n nígbà tó bá ṣe, gbogbo ayé ló máa wárìrì fún ọ̀rọ̀ náà. Yes, lọ́nà wo? Ẹ jẹ́ ká fojú wò báyìí. Ẹ wo ayé Saul ọmọ Gítì, jagunjagun bàbá ẹ̀, òun náà dẹ̀ jẹ́ ológun. Mo sì máa ń sọ Ọlọ́run yàn fẹ́, torí Ọlọ́run dáadáa, ó dẹ̀ yàn fẹ́, ó dẹ̀ fi ṣọba lórí Ísírẹ́lì. Now òun náà kó tó ṣe ohunkóhun, a máa gbọ́ ti Sámúẹ́lì pé bàbá ké lọ́lọ́run wí o. Sámúẹ́lì fi àwọn ọmọ tó bí sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wòlíì. Ó bẹ̀rẹ̀ sí tọ́jú Sọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọmọ ara ẹ̀.
ó dẹ̀ ń sọ̀rọ̀ Ọlọ́run fún ó dẹ̀ ń tọ́ sọ́nà gbogbo nǹkan dá ṣe rí nígbòyà Ọlọ́run wá rí àwọn Amálẹ́kì gẹ́gẹ́ bí nǹkan tán ti ṣe fáwọn ọmọ Ísírẹ́lì nígbà tó ń bọ̀ ní oko ẹrú nílùú Íjíbítì. Ọlọ́run wọ́n ṣe ìbàjẹ́ sí wọn, Ọlọ́run ti mú wọn kó máa pa wọn run, májẹ̀mú yẹn ti wà lẹ̀. Ó wá tó táìmù tọ́lọ́run ti fún wọn lọ́ba. Ọlọ́run wá sọ fún Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù dìde lọ pa gbogbo Amálẹ́kì run, rí pé ó pa gbogbo wọn, ti fi ẹyin ojú ọ̀dájú sí iwájú ẹni. Ẹ̀pọ̀ pé tọ́lọ́run bá ti ṣe nǹkan òun láláṣẹ, kò sẹ́ni tó lè kó tì, ní tọ́lọ́run bá sọ àṣẹ ti gùn ni. Ọlọ́run sọ pé kó lọ ṣe, ó dẹ̀ débẹ̀, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pa wọ́n bó ṣe ń pa wọ́n. Ìdá yẹn mú ẹ̀jẹ̀ as much as bó ṣe ń nà, kò sẹ́ni tó lè nàdà sóhun. Ọlọ́run ò jẹ́ kán rí àwọn ọmọ tiẹ̀ pa lára, ṣùgbọ́n gbogbo àwọn Amálẹ́kì gbogbo náà pa. Kí ló wá dé? Ọlọ́run sọ pé má da ọba ẹ̀bẹ̀ sí, má dẹ̀ wo ohun àlùmọ́nì wọn. Amálẹ́kì yẹn dẹ̀ ní àwọn náà ti jagunjagun, wọ́n nú wọn àlùmọ́nì rẹpẹtẹ, wọ́n ní gold, wọ́n ní diamond, wọ́n ní silver, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọlọ́run ní má wo àwọn ẹran wọn, má wo àwọn nǹkan wọn, ọba wọn pa nípakúpa. Ọlọ́run dẹ̀ fi ọba ìtúrọ̀ ọba yìí yízì, bẹ̀tẹ̀ Ọlọ́run fi lé lọ́wọ́. Sọ́ọ̀lù dẹni tó mú ọba Amálẹ́kì láàyè, ọba tó yẹ pé ó ní sójà tó ju Ísírẹ́lì gan lọ. Ṣùgbọ́n nítorí pé àṣẹ Ọlọ́run tó tẹ̀lé ẹ̀rí nígbà tó máa rọ́ba Amálẹ́kì ṣeun jẹ́jẹ́, ṣe mí jẹ́jẹ́ má pa mí, wò mo ní góòlù, mo ní sílífà, mo ní kíní. Ṣebí tó bá jagun, ó fẹ́ fi àwọn kan yẹn, ó fẹ́ fi ẹ̀tàn. Ṣebí tó bá jagun, ṣebí ìkógun ló nídìí, fi ẹ̀mí mi sílẹ̀, máa fi ibi tí góòlù àti sílífà wà máa fi fún ẹ. Wo àwọn ẹran ńláńláńlá, àwọn ràkúnmí ó wà, àwọn ẹṣin tó yẹ pé máa lò. So ó jẹ́ kó wise lójú ara ẹ̀. Òun náà wá wo ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ńbẹ́nú. Ẹ̀rí wọ́n ní orúkọ rere dájú wúrà òun fàdákà lọ. Ó gbàgbé pé òun kò ọmọ jagunjagun lásán lòun. Ọlọ́run àwọn ẹlòmíì bàbá tó bá ti ní owó, wọ́n ti gba ìpé ọmọ àtàpátá dìde làwọn tó màmá àwọn ò tiẹ̀ fojú 100,000 rẹ̀. Táwọn wá fi di ẹni tó ní 2 billion 10 billion tó bá rí owó yẹn, wọ́n wá sọ̀rọ̀ àwọn di gbákejì Olódùmarè lẹ́ni tó yẹ pé tí jẹ̀kan náà bá mú lásán, tí orí bá bẹ̀rẹ̀ sí fọ́ lẹ́gbẹ̀ẹ́ orí, tí eyín bá bẹ̀rẹ̀ sí tí kòkòrò jẹ́ńjẹ́ bá mú lásán, a máa gùn, a máa fìdíra rẹ̀ ní 2 billion ẹ̀ 10 billion ẹ̀ 100 billion ẹ̀ kò ní jọ́ lójú, kò ní jẹ́ nǹkan kan mọ́. Ẹ̀rí ṣùgbọ́n owó yẹn náà máa gùn wọ́n gàràgàrà, a máa gùn wọ́n. Ẹ̀rí bẹ́ẹ̀ náà lógun Sọ́ọ̀lù, ìpè ọba náà ṣá lòun, ọba lórí ẹ̀ bá wọn sọ̀rọ̀ náà, ó wá padà sọ́gbọ́n ara. Nígbà náà lọ́lọ́run wá bínú sí Sọ́ọ̀lù. Nígbà tó Ọlọ́run dẹ̀ bínú sí Sọ́ọ̀lù pé náà ìmọ̀tara ẹnìkan tó tẹ̀lé yẹn ó máa ṣubú wà dẹ̀ ṣègbè dànù. Ó ṣubú ó ṣègbè ni o. Bàbá ẹ̀mí Ọlọ́run dágbére ni, ó dágbére fún ni. Mi tí ìrìbí tọ́lọ́run ti yẹpẹrẹ èèyàn bẹ́ẹ̀ rí. Ọlọ́run tó di ọwọ́ ẹ̀kún ẹ̀mù, tó ń jagun, tó ń fún níṣẹ́gun, ó wá dẹni tó jẹ́ pé tó bá rógun gbá máa sá ni. Ẹ̀rí Ọlọ́run padà lẹ́yìn ẹ̀. Even Ọlọ́run tó lọ sọ fún Samuel pé ẹni tí mo ti padà lẹ́yìn, kí ló dé tó ń ṣọ́? Nígbà tó wá rí pọ́lọ́run padà lẹ́yìn ẹbọ tó jẹ́ pé wòlíì ló ń rú, ó tún rúbọ fúnra rẹ̀. Ẹ̀rí ó wá rí pé Ọlọ́run bá òun sọ̀rọ̀ mọ́, ìmísí Ọlọ́run sí mọ́, ó wá di abókù sọ̀rọ̀. Praise the Lord. Ṣé gbogbo orúkọ báyìí ló jẹ́ kó jẹ́ kinní fún àwọn èèyàn pé tí Ọlọ́run bá bá èèyàn sọ̀rọ̀ kó máa gbọ́ràn. Ẹ̀rí tí Dáfídì bá gbọ́rọ̀ Ọlọ́run, ẹ̀mọ̀ kan tó ẹ ti déyàn Ọlọ́run mọ̀. Ẹ wo nǹkan tó Ọlọ́run pé Dáfídì, ó ní mo rẹ́ni bí ọkàn mi. Ẹ wo nígbà tí Dáfídì ṣẹ̀, kò sẹ́ni tí ó lè ṣẹ̀ láyé tí Ọlọ́run rán wòlíì lọ bá. Tí Dáfídì gbọ́ ọ̀rọ̀ wòlíì, Dáfídì dẹ̀ faṣọ ẹ̀yà. Ibẹ̀ ló ti ka Psalm 51 tó bẹ̀rẹ̀ sí ipò rẹ̀ mọ́lẹ̀. Ọba ò dẹ̀ gbọ́dọ̀ faṣọ ya nílùú Ísírẹ́lì. Ọba tó bá faṣọ ya, omi ìpín kò jẹ́ kankan mọ́ nìyẹn. Ṣùgbọ́n Dáfídì ń wo rẹ̀ pé níwájú Ọlọ́run lòun jẹ́ kí lòun níwájú Ọlọ́run, ó faṣọ ẹ̀yà. Nǹkan tọ́lọ́run fẹ́ kó kí ó máa ní ìbẹ̀rù pẹ̀lú gbogbo ipò tóun bá fi ènìyàn sí, pẹ̀lú ààyè tóun bá fi èèyàn sí, kí ó máa ní ìbẹ̀rù òun. Tó bá dẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run fún yàn, kéèyàn ní etí tó ń gbọ́. Téèyàn bá kọ̀ láti ní etí tó ń gbọ́, tán ní kó má ṣe, tó yẹ pé òun gangan ló sọ pé òun máa ṣe, tágídí inú ẹ̀ sọ pé kó ṣe, bàbá irú wọn máa ń ṣègbé láìsí àtúnṣe ni. Mo rántí ìjọba kan ní Nàìjíríà nígbà kan tí Pópù wá tó ti ìlú òkèèrè wá tó wọ́n sọ fún pé ẹ dá ẹni yẹn sílẹ̀ kó kí àlàáfíà wà, ẹ dá sílẹ̀ ká àlàáfíà wà. Ìjọba yẹn ò máa fẹ́ ni yẹn sílẹ̀, ẹ dóná
báwo ni ìjọba yẹn ṣe rí ìjọba yẹn ṣègbè dànù láìsí àtúnṣe ó ṣègbè dànù because ó kọ ohun Ọlọ́run ẹ̀rí bẹ́ẹ̀ àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ó dé alágídí tó jẹ́ pé wọ́n ṣègbè dànù nítorí wọ́n kọ ohun Ọlọ́run ò ṣe é kọ. Olúwa wà fún gbogbo ẹ̀dá tó bá ń gbọ́ ohun wọn láti lè pamọ́ kó dẹ̀ ní ìṣẹ́gun. Ẹ wò tí wọ́n bá wà nínú ogun sà tó bá sì ń gbọ́ ohun Ọlọ́run gbógun yẹn ṣe lè wù kó tó àwọn ọ̀run sì máa ṣẹ́ ogun yẹn. Ṣùgbọ́n tó bá dàbí pé o ò ní problem wọ́n á ń bẹ́ẹ̀ sógun wá wò báyìí wá wò in fact ẹni yẹn nǹkan tó sì máa ń mì ó sì pọ̀ gan. Ẹwẹ́ lòmíì mo ti sọ náà nínú ìtókọjá lọ pé wọ́n máa rí fíṣàn sí ẹjẹ́ ká ti ìgbéyàwó ẹ̀kọ́ ìjà ìgbéyàwó kan wọ́n wá àǹtí ẹ̀ ló mú wá máa ní àwọn pẹ̀lú àǹtí ẹ̀ lọ́jọ́ ló pọ́n ní tí ó fẹ́ gbéyàwó ni ó ní bẹ́ẹ̀ ni mo rí pọ́n da àwọn nǹkan sílẹ̀ mo béèrè lọ́wọ́ Ọlọ́run ní ìgbéyàwó ṣé torí ẹ̀ ló ṣe wá ẹni tó fẹ́ fẹ̀yàn kì í ṣe ọkọ rẹ̀ ó ní dáàdì ọ̀la ló máa ń ṣe mọ̀ mi mú ẹ́tẹ́rẹ̀ làwọn ṣe wá kẹ́ báwọn gbàdúrà sí mo ní mo rí pé kì í ṣe ọkọ ẹ̀ ó ní ẹ̀sà ẹ wò àti ṣeré papọ̀ àti múra wa gan àti ṣe everything ojú ló ń kún ẹ̀ ọkọ ẹ̀ kò ń ṣe ẹni yẹn ọkọ ẹ̀ ò dẹ̀ ń ṣe lédè méjì ṣebí Yorùbá ni Yorùbá lọ́kọ ẹ̀ ẹni tá rẹ̀ ń sọ ìkẹ́mìsì ni ẹ wò wọ́n ṣàṣe wọ́n ṣe pàtí tó máa ṣe mọ̀ mímọ̀ ẹ̀ kẹ́mìsì mú lọlé wọ́n jọ lọ ń gbé òun wà nínú yàrá ó sùn ọmọ láńlẹ́dì wá bá kẹ́mìsì roman palo self contained nìyẹn lò ọmọ láńlẹ́dì wá bá kẹ́mìsì òun sùn sínú ẹ̀dá tí òun dẹ̀ tí mọ̀ kó ti sùn so ìyẹn bá kọ́ ọmọ láńlẹ́dì mọ́lẹ̀ ní láti ìjọ́ kejì tó dé sílé kẹ́mìsì bá ń bọ́ ọmọ láńlẹ́dì ṣeré ìgbà ẹni Sátánì lọ jí òun pé ó yá wàá wòran nǹkan tí wòlíì sọ fún ẹ kó ba lè mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe ṣílẹ̀kùn fẹ́rẹ́fẹ́ ló bá rí pé tó ẹ̀ṣẹ̀ kúrò lórí mu láìpẹ́ ikú tó sùn alẹ́ àwọn tó máa ṣe kí ló mú ẹ kó lọ ṣe rú ẹ̀ bó ṣe fi bóyá kókó bẹ̀ lókídé ṣọ́ọ̀ṣì pásítọ̀ kí ni mo sọ fún ẹ inú òtẹ̀ tí ì rí kankan sórí ibi tó lọ yẹn kò sí ìfọ̀kànbalẹ̀ ayé rárá yí ń bẹ̀ nítorí pé o ní tí ò gbọ́ràn orí bọ́ọ̀rù ẹ ṣe máa rí kíyèsára ìyẹn dúró síbẹ̀. Ẹnìkan wá bá mi lọ́dún kan òun náà ti ṣe tán alẹ́ ló ń lọ ló bá rán ní pásítọ̀ láti Èkó náà ti mú wá ó jẹ́ olórin tó pọ́pùlà Nàìjíríà yìí mi fẹ́ dárúkọ ẹ̀ ó pọ́pùlà gan ní Nàìjíríà yìí ló bá ní ẹni ẹ̀sà mo fẹ́ travel mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi kọ́ ohun yẹn kó dà mí ẹni fẹ́ travel ó ní alálẹ̀ yìí ló ń lọ láago 11 alálẹ̀ yìí òun lọ sàmú ní mi ì rí pẹ́ lọ́bì kankan lóòótọ́ mo rí pẹ́ dẹrù sílẹ̀ mo lè rí pẹ́ rù yẹn túká mi ì pẹ́ lọ́bì kankan ó ní sà alẹ́ yìí sà mo máa dé abroad mo ti ṣe everything tán sà in fact èmi ò rí pẹ́ lọ́bì kankan sà nǹkan tó sáyìn tí mo dẹ̀ rí yẹn mo ṣe sáyìn tó dáa bóyá tó bá pẹ́ lè yẹ ìní yìí ká tún bẹ Ọlọ́run fún bíi 3 days kẹwàá ṣẹ̀ṣẹ̀ wá lọ àwọn ní kò sí nǹkan tó jọ mo ní nǹkan tí mo rí nìyẹn èmi kì í purọ́ fún ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn nǹkan tí n bá rí ni máa sọ fún ẹ bàbá ó lọ ó dẹ̀ wọ pléènì yìí kó tó kò ń bí òun pẹ̀lẹ́ ní tọ́jọ́ máa tán fẹ́ lọ bá ọjọ́ sọ̀rọ̀ báwo ni onífáìn ṣá máa ríra ọ̀nà máa ríra nígbà tó dẹ̀ dọ́hùn pẹ̀lú oore ọ̀fẹ́ àti àṣẹ Ọlọ́run àwọn tó fẹ́ lọ bá tó pé hello mo ti dé bí o kò bá fóònù bá lọ kí ló ń ṣẹlẹ̀ ó pe bí fóònù ò lọ ẹjẹ́ bá ń pa àwọn ẹlòmíì fóònù ò lọ nígbà tó di jọ́ kejì jọ́ kẹta ó bá rẹ̀ Ghana ló wá pé àǹtí ẹ̀ pé ẹ lọ bá wọn bá prophet yẹn ẹ lọ bá prophet yẹn ẹ lọ bá wọn bá prophet yẹn òun nìkan ló sọ nǹkan òun sọ prophet sọ pé òun ò lọ òun ò dẹ̀ lọ bàbá nígbà tó wá ṣẹ̀ṣẹ̀ dé Ghana tó wá ń try láti pè wọ́n jọ́ kẹta ló bá tú
náà sọ fún pé ọlọ́pàá ló ká wọn so àwọn ní problem òun ló fà so òun dẹ̀ ti padà sí Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ké gbogbo owó tó lọ yá tó lọ ná tó sọ pé kéde kan gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ mo ṣe àgbà tó wá padà sí Nàìjíríà máa ní ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbogbo wòlíì kan lójú nírọ́ kò yẹ yín àwọn kan wà Ọlọ́run dídì ràn wọn níṣẹ́ yẹn ni ẹni tó bá ní tí tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ayé ànítumọ̀ fún di èyí a bẹ̀rẹ̀ sí gbàdúrà gbogbo ẹ̀wà tọ́nà ọ̀nà tí ṣe ń sìn èèyàn ló wà di orò tó rò fi ń ké èèyàn kan ó béèrè owó lọ́wọ́ yín ẹ fún lówó yẹn kò dẹ̀ gbàgbọ́ pé ẹ ní owó yẹn ó jẹ́ èèyàn ìyàwó yín èèyàn ìyàwó mi man of God mo ní ẹ wo ṣé ẹ fẹ́ lọ bá jà ẹ ti mọ̀ tá yín àbí ẹ ti mọ̀ tá yín ẹ fẹ́ lọ bọ́ta jà òun fẹ́ lọ bá jà òun fẹ́ lọ sọ fún ìyàwó mú tẹ́ ẹ bá sọ fún èdè àyàkùn yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ gbọ́n bí ẹ ti bẹ̀rẹ̀ sí rí wàhálà sí now ẹ arrange owó ó ní èlò ní ẹ lọ wá bí 150,000 ẹ lọ mú wá wọ́n bá mú 150,000 wá a bá gbàdúrà sí mo gbàdúrà sí mo pe orúkọ Ọlọ́run mo ní ó yẹ ráǹpù ẹ má jẹ́ kó tún ojú rí owó yẹn mọ́ kẹ́ tó lọ rí fún onítọ̀hún yẹn ẹ má jẹ́ kó tún jọ́ kejì kẹ́ tó lọ rí onítọ̀hún yẹn ó bá pè onítọ̀hún mo gbọ́ pé o ti dé mo ti dé báwo lọ̀hún oníwẹ́ àwọn tá lọ bá wọn ní problem so gbogbo ẹ̀ kàn rí bákan aṣa kan ní ó máa dá alágbára Ọlọ́run ó máa dá ló bá lọ fún ní 150,000 bó ṣe fún 150,000 ó ti fẹ́ máa lọ ní wá kúnlẹ̀ kí n gbàdúrà fún ẹ wo gbogbo ọ̀nà tó dí máa bẹ̀rẹ̀ sí tó bá gbàdúrà fún gidi seriously bàbá kò jù bẹ́ẹ̀ lọ láti gbà náà lẹ́ni náà ti bẹ̀rẹ̀ sí lọ ló ti bẹ̀rẹ̀ sí bọ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe rere o àwọn kan ò fẹ́ mọ̀ pé àwọn èèyàn kan ju àwọn lọ àti pé àwọn kan ò fẹ́ mọ̀ pé kéèyàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ju gbogbo nǹkan lọ láyé yìí ẹni tó bá ń purọ́ fún ẹ kó máa purọ́ fún ẹ ló ní wàhálà ẹ ẹni tó bá dẹ̀ sóòótọ́ fún ẹ̀wọ̀ náà gbọ́ òótọ́ yẹ kó pamọ́ ẹ̀rí tó bá pamọ́ kò sí problem mo sọ ọ̀rọ̀ kan fún màmá kan ó máa ń wá chọ́ọ̀chì wa mùsùlùmí ni ó dẹ̀ máa ń gbọ́ràn bẹ̀ sátánì ìdílé tí ní mọ́mì ẹ má jáde kó nínú yàrá fún 3 days bẹ́ẹ̀ fẹ́ tọ̀ ẹ̀tọ̀ bẹ́ẹ̀ fẹ́ yàgbẹ́ kò ní ìdí àwẹ̀ ẹ kàn máa gbàdúrà ẹ gbọ́ nọ́mbà sọ pé àwọn kan ń béèrè wọn níbi kan wọ́n bá dìde kọ́kàn lọ bí street kejì òjòdè ìṣẹ̀rọ̀ ó dáni epo ọ̀gẹ̀dẹ̀ wà lẹ̀ epo ọ̀gẹ̀dẹ̀ ló rán màmá lọ sọ́run dè ní epo ọ̀gẹ̀dẹ̀ náà fi ṣubú sí kọ́tà wọ́n bá gbé wọn hospital náà bá bẹ̀rẹ̀ sí àìsàn yẹn náà bá kú kí ló fà ìjọ mẹ́ta tọ́mátẹ̀ sọ kóṣù mẹ́ta kí ló ń ṣe ẹ̀ṣẹ̀ nínú ilé ẹ̀lú wa ẹ jẹ́ kí n sọ fún yín ìjọ mẹ́ta yẹn tí màmá yẹn kú òun bẹ́ẹ̀ ó ṣègbè dànù ẹ̀rí mo tún máa give testimony kan obìnrin kan aláṣọ lóṣòdì àtijọ́ máa ń gbàdúrà tọ́lọ́run dẹ̀ máa ń ṣe àlù ẹ̀rí mi mọ̀ kó ti káṣọ dé nǹkan sọ pé orí kan bọ̀ wájú yín o ẹ lọ wá àwọn ènìyàn tí bí ń pa kẹ gbóúnjẹ fún wọn kẹ jẹ́ kan jẹun ẹ kàn ṣe bí àjọ Thursday kan kẹ́yìn náà á fi bẹ Ọlọ́run orí tó ń bọ̀ yìí kó má padà bà yín nú jẹ́ mọ ẹni àmì ẹ ṣe kí ní ìkódà ìfún tẹ bá lè pa ẹran ẹpẹran kẹ ṣe pàtí yẹn kẹ lè gbàdúrà nǹkan tí mo rí nìyẹn gbà tí mo sọ̀rọ̀ yìí fúnbìnrin ó gbọ́ so ìjọ kẹrin ó dẹ̀ mọ̀ pé òun fẹ́ gbọ́jà kan wọ́n bá kọ́ jáde ọjà gbèsè ọjà tí òun ṣe ọjà 60 million wọ́n bá kọ́ jáde ló kó gbogbo ẹ̀ sínú ṣọ́ọ̀bù pẹrẹgẹdẹ wàhálà ọjà ẹ̀ tán ń ṣe ó jẹ́ kán ti gbàgbé pé ó jẹ́ kán ṣe nǹkan tó jẹ́ kán ṣe bàbá bọ́n ṣe kó síbẹ̀ náà ní olè dẹ̀ wá ló dẹ̀ bá wọn páàkì mọ́tò náà dẹ̀ fi nǹkan bá ọmọ tán fi síbẹ̀ sọ̀rọ̀ náà dẹ̀ páàkì gbogbo ọjà lọ tí gbèsè mọ́dà 30 million tóbìnrin wa jẹ́ náà ló ṣe àrántí pé wòlíì kan sọ pé kó ń gún oúnjẹ fún gbìyàn kí ayọ̀ wọn má bàa di ìbànújẹ́ mú un gbé o mo ní téèyàn bá bá yín sọ̀rọ̀ nígbà mi ní ìníkẹ́ mú owó wá ní ìníkẹ́ mú bí wá ní ìdí ẹ̀níkẹ́ wá sí ṣọ́ọ̀ṣì ẹ kàn ṣe nǹkan yẹn
kí ẹ̀kẹ́kan múnú gbogbo àwọn èèyàn dùn tó dẹ̀ jẹ́ débi ń pa nítorí pé Ọlọ́run sọ pé ó máa ṣílẹ̀kùn ọlà kan fún yín kò ní pẹ́ o ṣùgbọ́n lẹ̀kùn ọlà yẹn tí ẹ bá ṣe kínní tẹ́ ẹ fi tí gbọ́nù Ọlọ́run fẹ́ dán yín wò ni o Ọlọ́run má jẹ́ ó padà dìbànújẹ́ ó padà di o nítorí pé kò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run so èèyàn tó bá wà tí kì bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún tí ó gbọ́ tó sọ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí gba àwẹ̀ mẹ́ta lẹ́nu mí ìlú kọ̀ọ̀kọ́ gbà tó ti torí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí fèsì nǹkan tó jẹ́ pé kò jẹ́ kó fèsì láyé àwẹ̀ mẹ́ta ẹ̀rí àwẹ̀ nítorí ẹnu mi máa ń dùn tọ́lọ́run bá lòmí fọ́pọ̀lọpọ̀ èèyàn tó wọ́n ṣe à ń pè mí bíi ọdún káàbọ̀ man of God kí ní tẹ́ ní mẹ́lòmímọ́ èmi ò mọ̀ yín mọ́ sọ pé ọkọ mi yẹn sọ pé kinní kan ó ti fẹ́ yàwó lé mi mo ní kí lára ní kẹ́ ṣe nígbà yẹn kan sọ pé kí n ṣe prayer ọjọ́ mẹ́ta kí n ṣe bẹ̀tì inú mi ò lè gbà wẹ̀ báyìí kọ́ àní inú òun ti lè gbà wẹ̀ àwẹ̀ mẹ́ta kò lè gbà rẹ́dì ó fẹ́ rẹ́dì fáwẹ̀ 21 ń pé 21 lù wọn àfi fáyà nísìn kò bá dá kí wọ́n máa pọn mi sílẹ̀ lòlùgbẹ ẹ̀rí àti pé tán bá báyàn sọ̀rọ̀ máa gbọ́ ó jẹ́ kí wọ́n advice ẹni o bóyá ìjà kan ló wà nílẹ̀ bíbélì sọ pé ẹni tó yára sí ìjà ó ní ó dojú ti ara rẹ̀ ẹ̀rí tán bá jẹ́ pé ìjà wà láàrin wọ̀ pẹ̀lú èèyàn kan tán pè ẹ́ tán bẹ́ẹ̀ sọ̀rọ̀ tètè ya gbọ́ tó bá dẹ̀ ti gbọ́ pamọ́ kò fojú fò ìjà ẹ ìwọ ìyàwó tó bá ń bá ẹ sọ̀rọ̀ lórí ọkọ ẹ gbọ́ ìwọ ọkọ tó máa ń bá ẹ sọ̀rọ̀ lórí ìyàwó ẹ gbọ́ ẹni tó bá ń bá sọ̀rọ̀ má máa ṣàgídí ìgbọràn bíbélì sọ pé ó sàn ju ẹbọ rírú lọ wàhálà ò tí ì dé nísìn ẹ̀rí gbọ́ ìwọ tó bá dẹ̀ pé o ti gbọ́ tí wàhálà ẹ̀ wá dé wàá ní ẹnu ọ̀rọ̀ pé Ọlọ́run sọ fún mi mú kí n ṣe mo ṣe kí ló wá dé báyìí torí wàhálà tó dé yẹn kò bá jù báyẹn lọ ṣùgbọ́n nítorí pé o ṣe nǹkan tó rọrùn kó ṣe òun ló ṣiṣẹ́ pẹ́rẹ́ so orí ọ̀fẹ́ tó ní ní pé kò kàn sọ fún Ọlọ́run pé bá mi ṣẹ́gun yẹn láṣẹ wọlé á dẹ̀ ṣe ẹ̀rí kábíyèsí kan mo máa ń gbàdúrà fún wọn mo sọ fún wọn pé ẹ gbàdúrà fún àìsàn bàbá ẹ gbàdúrà fún àìsàn gidi ẹ máa make sure kẹ máa gbígbèsè báyìí nítorí àìsàn bàbá yẹn ò máa gbọ́ ṣùgbọ́n nígbà tó yá táìsàn yìí dé èmi ò tiẹ̀ mọ̀ mi mọ̀ kan tí ń sìkì fún odidi ọdún kan wọ́n ní bọ́ ṣe ń ṣubú náà ń gbé wọn dìde náà ń gbé wọn káàkiri nígbà tó máa gbé wọn padà bàbá àìsàn yóò gbọ́rọ̀ yẹn mọ́ ní ọlọ́mọ wẹ́wẹ́ lọ́dún tí mo di ọ̀dọ́mọ wẹ́wẹ́ I'm talking about 16-17 years now bí mo ṣe débẹ̀ mo lọ sanwó ilẹ̀ fún baálẹ̀ bí mo ṣe rí orí baálẹ̀ bá mi kọ̀dọ́kọ ọjọ́ mẹ́ta ikú kí lélẹ́yìí mo ní ẹ̀sà ẹ gbàdúrà sá o 3 days nísìnyí máa kú 3 days ọjọ́ mẹ́ta péré aago mẹ́ta ẹ máa ṣubú nínú ọ́fíìsì aago mọ́kànlá alẹ́ ẹ máa kú èèyàn ló wà ní díẹ̀ ẹ jẹ́ ká tètè gbàdúrà ká tètè gbàdúrà a máa kó àwọn ọkùnrin 9 tó máa gbààwẹ̀ lórí yín a máa bí ogun yẹn wó nípasẹ̀ agbára Ọlọ́run ẹni tó ní ogun àforígbé bàbá yẹn gbọ́ even lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ nínú owó tí mo tún lọ fún wọn wọ́n tún yọ 2000 wọ́n ní pásítọ̀ kò ṣe gan fún wọn torí sí yẹn ẹnìkan náà ti rí lábẹ́kúta mo lè ti pẹran lórí ẹ̀ mo ní kò ń sọ̀rọ̀ ẹran rárá kò ń sọ̀rọ̀ ẹran ẹwà àbí àtàdúrà ní ẹdí ká gbà ní ọ̀la Tuesday Wednesday Monday ni mo lọ láàárọ̀ Monday bàbá yẹn fún mi 2000 ń gbé kan fèrè epo sínú mọ́tò mi mo ní ẹ ṣe sà mo ní bàbá ayé yín lè mi fẹ́ rí sà Wednesday nọkọ Wednesday yẹn èmi ò kí ń sọ̀rọ̀ kó má ṣe o bàbá nígbà tó di Wednesday tó máa dàgbò 11 òru Ọlọ́run ṣe ojú ìyàwó àtàwọn ọmọ ẹ̀mú ṣiṣọ́ wọ́n bá pè mí pásítọ̀ mo ní ta ló ń sọ̀rọ̀ wọ́n ní bàbá ti kú mo ní bàbá wo wọ́n ní baálẹ̀ ní báwo náà ṣe ní ẹwọ hospital náà wà wọ́n ti ṣubú látọ̀sán ẹnu agbọ́ngbà tẹ́ ń sọ fún wọn a dẹ̀ sọ fún wọn pé kán lọ sí ọ́nìtò àwọn ṣẹ̀ṣẹ̀ pẹran lábẹ́kúta ni mo ní abẹ́kúta ó pẹran kí nìyẹn mi ṣọ́lọ́run ò rí pó pẹran kọ́lọ́run tó sọ ikú yẹn pa bàbá yẹn ìjọ Wednesday ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà so ẹ máa gbọ́ràn wọ tó bá ní àǹfààní téèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá mo ní mọ́tò kan wa mọ́tò àjọ àánú ẹ̀ ló ń sáré gbogbo yẹn ń sọ fún un ó ní ẹ fi ń sílẹ̀ ọmọ kan tó ń wà Ọlọ́run ló ní kí n wọnú mọ́tò yẹn Ọlọ́run ní gbọ́wọ́lé léjìká ń bá gbọ́wọ́lé léjìká ń ẹ̀rà sàn ẹjọ́ sáà ẹgbọ́n nǹkan táwọn èèyàn sọ ẹjọ́ torí Ọlọ́run dẹ̀ kò sí nínú lẹ́sẹ̀kẹsẹ̀
ó dẹ̀ gbọ́. Bàbá ṣẹ́ni bí mo ṣe bá a sọ̀rọ̀ tán tó rìn díẹ̀ Ọlọ́run ló ní kó gbọ́ inú kòtò tá já sí lọ́jọ́ náà tó ẹ kó speed wọ bẹ̀ ni ìta sọ ìkọlà máa sọ. Mo bá rọrọ̀ jèrè lára ẹ̀ mo níṣẹ́ rí pé àwọn tó ń sọ̀rọ̀ nínú mọ́tò péréte ṣáájú ṣe pé wọ́n jèrè ọ̀rọ̀ lára yìí ká ní yìí ò tún wá bá yín sọ ẹ máa sáré kọjá ń bí yìnyín nǹkan tójú ò bá rí fún di èyí ẹ jẹ́ kí ìgbọ́ràn ẹ jẹ́ kó sàn ju ọ̀bẹ rúru lọ. Gbogbo èyí tẹ́ ń gbọ́rọ̀ mi lónìí ẹ jọ̀ọ́ tó o bá ti gbọ́rọ̀ tó ń bá ẹ sọ̀rọ̀ tó o ti gbọ́ ó lè pè mí sórí nọ́mbà mi kí n tún fẹ̀mí Ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ nǹkan tó Ọlọ́run bá sọ fún ẹ pé báyìí kó o bẹ̀rẹ̀ sí ronúpìwàdà lórí ẹ̀ yes kó o lè gbégbé ayé rere kó o lè gbégbé ìrọ̀rùn rere. Mo gbàdúrà lórúkọ Jésù gbogbo yín tí mo tẹ́ rí mi tí ẹ gbọ́rọ̀ mi ẹ ó rògbòlò ọ̀rọ̀ yín á dayọ̀ ìgbésí ayé yín á di rere gbogbo ṣubú tó ti ṣubú ọ̀run á gbé ẹ dìde bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa. O lè pe nọ́mbà mi sórí 070-360-38757 tàbí 091-356-42057 lórúkọ Jésù gbogbo wa ará àdúgbà. Àmín lórúkọ Jésù. Àndọ́nà àtúnpadà bọ̀ lọ́jọ́ mi. Ire o, ó dàbọ̀.